ọba ẹ̀là TV. Ètò ìgbéyàwó nílẹ̀ Káàárọ̀-o-jíire bí mo ní àṣà wa ni. Ètò ìgbéyàwó nílẹ̀ Yorùbá mo ní ìṣe wa ni. Nípa kọ́kọ́ ó sòrò tó tọ́ lórí àyà kó tó mú wọlé. Ètò ìgbéyàwó ni ojúṣe aya nínú ìgbéyàwó, ojúṣe ọkọ nínú ìgbéyàwó, ká ṣàpọ́nlé ẹbí, kífẹ́ ó wà kó múnádóko, ká ṣàgbọ́yé ara wa, ìtọ́jú ọmọ nínú ìgbéyàwó kọ́kọ́. Ẹ káàbọ̀ sí orí ètò wa òléni lórí Ọba Ella Online TV. Ètò tá a nílé ní ètò kan tó kan ìwọ àti èmi ni. Lórí Ọba Ella Online TV, ibi tí a ti ń kọ́gbọ́n àti òye àṣà wa ní ilẹ̀ Yorùbá. Mo wà pẹ̀lú bàbá mi tó jẹ́ pé àwọn náà máa ń ṣe tó máa ń sọ̀rọ̀, tó máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àti ọgbọ́n nípa àṣà Yorùbá. No other person than bàbá mi tó ń jẹ́ Dr. Ifáṣèyí Bámikọ́lé Fásánmi. Ẹ káàbọ̀ sórí ètò ilé ni. Ẹ kú lé olóòtú. Ẹ máa bèèrè lọ́wọ́ mi pé kí ni ètò tá a fẹ́ sọ̀rọ̀ nípa ilé ni. Ètò ìgbéyàwó, bẹ́ẹ̀ ni ètò ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. A fẹ́ mọ̀ nǹkan tó ń pè ní ìgbéyàwó, torí pé ìgbéyàwó yìí sìn tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìta ńsìn ẹ rí pé kò jọjú rárá. A dẹ̀ fẹ́ kọ́ ẹ̀kọ́ kan ní ọ̀dọ̀ bàbá wa lénìí, so that ẹ̀kọ́ yẹn ni wọ́n máa fi ṣe àtọ́nà fún àwọn ọmọ wa àti bóyá àwọn ọ̀rẹ́ wa àti ẹbí wa. Bọ̀ ká tó tẹ̀síwájú, lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Gloria Doyle tí gbogbo èèyàn mọ̀ mí gẹ́gẹ́ bí ìyí Gloria Doyle. Bàbá wa lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò ìgbéyàwó ní orí Ọba Ella Online TV. Ẹ kú lé ìyá mi. Ká má fọ̀rọ̀ gùn, a fẹ́ béèrè pé kí là ń pè ní ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá? Ẹ ṣeun olóòtú, àdúrà gbogbo wa ló máa gbà, a máa láṣeyọrí. Tí a bá ní kí a sọ̀rọ̀ nípa ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá, ó yàtọ̀ sí gbogbo orílẹ̀-èdè yòókù àti àwọn àṣà yòókù. Àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá wa ó jẹ́ ohun tó múnádóko tí Olódùmarè sì nífẹ̀ẹ́ sí púpọ̀, tí wọn kì í sì dalẹ̀ ara wọn. Ìgbéyàwó ni ìbáṣepọ̀ láàrin ọkùnrin kan pẹ̀lú obìnrin, yálà ó jẹ́ obìnrin kan tàbí obìnrin púpọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n wá láti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n wá di ìdílé kan ṣoṣo. Ìyẹn ni wípé láti ẹbí kìíní àti ẹbí kejì tí a pa àwọn méjèèjì pọ̀ tí a sọ wọ́n di kan ṣoṣo ní lọ́kọláya. Ìyẹn ni à ń pè ní ìgbéyàwó. So bàbá wa ní ilẹ̀ Yorùbá, ó máa ń tó àkókò wo ni èèyàn lè sọ pé òun fẹ́ ṣègbéyàwó, yálà bóyá ọkùnrin ni tàbí obìnrin? Nílẹ̀ Yorùbá wọ́n á máa pòwe kan wípé tí ọmọdé bá tó lọ́kọ wọ́n á fún lọ́kọ. Tí ọmọdé bá sì tó ládàá, a máa ń fún ládàá ni. Èyí ni àwọn bàbá wa ṣe máa ń mú ìyàwó fún ọmọ wọn tàbí yan ìyàwó fún ọmọ wọn ní ayé àtijọ́, wípé ọmọ yìí ti tó àkókò. A ò lè sọ pé age báyìí, ìyẹn ni pé ọjọ́ orí báyìí ni láyé àtijọ́, nítorí wípé ọmọ kékeré a lè rí ọmọ tó wù wá tó jẹ́ ọmọ kékeré, bóyá bí ìwà tí ìyá ọmọ náà ń wù, bí a ṣe rí pé ìyá ọmọ obìnrin yìí mà dáa, tó bá bí ọmọ obìnrin a ti gbà wípé ọmọ rẹ̀ náà máa dára gẹ́gẹ́ bí tiẹ̀. Nípasẹ̀ eléyìí wọ́n wá sọ wípé ẹ jọ̀ọ́ tọ́mọ yìí bá ń dàgbà o, ọmọ tèmi ni mo fẹ́ kí ó fẹ́. Ṣé mọ̀ pé ó ti bẹ̀rẹ̀ láti kékeré bẹ́yẹn. Àgbàlagbà mìíràn
ó lè sọ wípé òkè ẹ jọ̀ọ́ ọmọ yín obìnrin yìí ẹ jọ̀ọ́ ṣé ẹ máa fún òun láyè láti pé kí òun fẹ́. Àgbàlagbà yìí sì ti lè wọ bíi 30-40 years, ìyẹn ni pé 30 ọdún tàbí 40 ọdún nígbà tó rí ọmọ kékeré, àbí kódà àwọn bàbá wa yẹn a máa dúró de oyún inú pé tí a rí àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n lọ sọ́dọ̀ pẹ̀lú ìwà obìnrin yìí a sì mọ̀ pé a lè gbà kó lọ́wọ́ ọkọ ẹ̀, jọ oyún tó wà nú èyí tó bá jẹ́ pé obìnrin ni jọ èmi ni kò jẹ́ kí n fẹ́ o. Nílẹ̀ Yorùbá tó bá wá bí ọmọ yẹn lókùnrin, a ti rí bàbá kan tó dúró bẹ́ẹ̀, arákùnrin kan ó sì young nígbà yẹn 20-25 years nígbà yẹn, so ó lọ bá arábìnrin yẹn pé kó jọ tó bá ti bímọ ọmọ yìí lóbìnrin pé kó jọ kó jẹ́ kóun fẹ́. Ṣùgbọ́n o ẹni wá ní báwo lẹ ṣe mọ̀ pé obìnrin lòun máa bí tóun ò bá wá bí obìnrin ńkọ́? Ó ní Ọlọ́run ló kúkú ń ṣe ọmọ, nígbà tó máa bímọ yẹn obì lókùnrin, ìgbà ó ní òun máa padà dúró. Àwọn èèyàn wá pàrọwà sí pé kó níyàwó, kò ní kó má padà fẹ́ ọmọ arábìnrin yìí. So ẹlẹ́ẹ̀kejì tó wá bí ó wá jóbìnrin, arákùnrin yìí ló tọ́ obìnrin yẹn dàgbà, òun náà ló dẹ̀ padà fẹ́, wọn ò jẹ́ kó fẹ́ lòmí. So tá a bá ní kí a sọ̀rọ̀ ọjọ́ orí, ó ṣeé ṣe kí ó fẹ́ kó dàbí pé èèyàn ò tí ì mọ nǹkan tí òun ṣe, ṣùgbọ́n láàárín ọkùnrin sóbìnrin àjọ ríra wa, afẹ́fẹ́ ra wa ní ìwọ̀n ọdún 15, ìyẹn 15 years nígbà àtijọ́ títí di 25 years làwọn èèyàn máa ń fẹ́ ara wọn. Àwọn ìyá wa yẹn máa ń sọ pé ẹ̀yin ọmọ kéékèèké yìí ẹ ti gbẹ́jú ọ̀ràn jù, ìgbà táwọn máa fẹ́ ọkọ tiwọn ọmú wọn ti tó bákan. Ṣé ń gbọ́ àlàyé mi? Ṣùgbọ́n àwọn ti gbàgbé pé àwọn ò kàwé nígbà yẹn, oko ni wọ́n ń lọ, wọn ò dẹ̀ ka ọjọ́ orí wọn. Ìgbà tó ṣàrí wípé ọmú ti dé àyà wọn, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan táwọn obìnrin ń ṣe gbogbo. Nípasẹ̀ eléyìí wọ́n ti gbà pé wọ́n ti di ẹni ara wọn ni, wọ́n á sì lọ tọrọ wọn ni. Bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ 15-25 years ní fóbìnrin, ṣùgbọ́n ọkùnrin ní ayé àtijọ́ wọ́n máa ń wọ 30-35 káwọn tó fẹ́ ìyàwó, nítorí pé wọ́n á ti rí pé wọ́n ti lè bọ́ ìyàwó. Torí ọkùnrin ló máa ń bọ́ ìyàwó nígbà àtijọ́. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣé bàbá wa. Nílẹ̀ Yorùbá sì oríṣi ìgbéyàwó mélòó la ní nílẹ̀ Yorùbá? Tí a bá ní kí a sọ oríṣi ìgbéyàwó tó wà nílẹ̀ Yorùbá, ìgbéyàwó ò ju ẹyọ kan lọ, ṣùgbọ́n ọ̀nà tí a ń gbà ṣe ló yàtọ̀. Bí a ṣe ń ṣègbéyàwó fún ọba ìlú ó yàtọ̀ sí bí a ṣe ń ṣe fún alájagun. Bí a ṣe ń ṣègbéyàwó fún jagunjagun la ń pè ní alájagun. Bá a ṣe ń ṣe ìgbéyàwó fún jagunjagun ó yàtọ̀ sí bí a ṣe ń ṣe fún babaláwo tàbí olórìṣà. Bí a ṣe wá ń ṣègbéyàwó fún àwọn tí a sọ yìí ó yàtọ̀ sí bí a ṣe wá ń ṣe fún àwọn ènìyàn tí wọn ò ní agbára kan tí wọ́n gbé lọ́wọ́ láàárín ìlú. Pẹ̀lú nǹkan tẹ̀sán sí ẹjẹ́ tó wá bẹ̀rẹ̀, báwo náà ṣe ń ṣètò ìgbéyàwó ti ọba? Àkílódé tó yàtọ̀ sí ti àwọn jagunjagun àti àwọn èèyàn tó kàn jẹ́ pé wọ́n kàn wá bẹ́ẹ̀? Ẹ ṣeun olóòtú, ìbéèrè yẹn ó dùn mọ́ mi nínú púpọ̀ jù, nítorí wípé ní ayé àtijọ́ gbogbo wa mọ̀ pé ọba ló lórí ohun gbogbo nínú ìlú. Lẹ́yìn Olódùmarè àti àwọn òrìṣà, ọba ni a gbà wípé ó tún lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ tí wọ́n sì máa gbọ́ tàṣẹtàṣẹ. So orí adé ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀, orí adé ò gbọ́dọ̀ lọ sọ pé òun sin àná, nítorí pé a gbà wípé àṣẹ ni ọba máa ń pa. Kò dẹ̀ ní dára kí èèyàn fẹ́ wá tọrọ obìnrin kó wá débẹ̀ kó wá náà dúró lásán, àbí kó jókòó. Gbogbo ètò tí wọ́n ń ṣe wọ́n á ní kí kábíyèsí dọ̀bálẹ̀ ni.
èèwọ̀ òrìṣà ni. Nípasẹ̀ eléyìí ààfin ni kábíyèsí yóò jókòó sí. Àwọn ìjòyè àti ọmọ ọba tí wọ́n ń pè ní ọmọ wa, àwọn yẹn ni wọ́n máa gbéra pẹ̀lú àwọn kan láàrin ìlú, ni wọ́n máa gbéra láti lọ tọrọ obìnrin yẹn wá fún kábíyèsí nínú ààfin. Jagunjagun kì í dọ̀bálẹ̀ láyé àtijọ́ níbi tó bá ti lọ gbéyàwó, nítorí wípé àwọn agbára kan wà lára wọn tó jẹ́ wípé wọn ò gbọdọ̀ fi dọ̀bálẹ̀ kí ènìyàn. Àwọn àgbà babaláwo kan wà tí wọ́n bá fẹ́ fẹ́yàwó, nítorí wípé wọ́n ti wà ní orí ipò kan tó jẹ́ wípé tán bá dọ̀bálẹ̀ fún ẹni tí ò lágbára púpọ̀, ó lè ní ìpalára fún wọn. Nípasẹ̀ eléyìí àwọn àràbà, àwọn akọ́dá, àwọn ò lè dọ̀bálẹ̀. wọn ò ní dọ̀bálẹ̀. Àwọn èèyàn tán bá tẹ̀lé wọn, torí àwọn máa yọjú síbẹ̀, àwọn èèyàn tán bá tẹ̀lé wọn tó yàtọ̀ sí bí àràbà, àwọn ni wọ́n máa bá wọn dọ̀bálẹ̀. Kì í ṣe wípé wọ́n fi yájú sí àna. Àwọn àna náà sì ti máa mọ̀ wípé lótìtọ́ lódodo àti mọ ipò rẹ̀ fún. Àwọn náà ò dẹ̀ ní fẹ́ kí ibi ó ṣẹlẹ̀ sí wọn. So ó tún yàtọ̀ síbi tó jẹ́ wípé àwa ọmọ awo ẹ̀ta máa débi tá a ti, nítorí pé àwa ò tí ì gbé àwọn nǹkan bẹ́ẹ̀ mì. Àti àwọn ènìyàn tí wọn ò yí ṣawo, wọn yóò dọ̀bálẹ̀ ni. Ó pọ̀ lóríṣiríṣi bí wọ́n ṣe ń ṣe. Ṣé mọ̀ pé ìyàtọ̀ tí ọba báyìí kò ní kúrò láàfin? Ṣé ń gbọ́ àlàyé mi? Tí àwọn olórìṣà lẹ́lẹ́kajẹ̀ka náà wà, bó ṣe jẹ́ nìyẹn. Ok bàbá, ẹ jẹ́ tí wàá béèrè lọ́wọ́ yín, báwo ni ètò ìgbéyàwó ṣe máa ń bẹ̀rẹ̀ náà? Báwo ni ká sọ pé akọ̀fẹ́ bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun púpọ̀. Nílẹ̀ Yorùbá kò jọ ayé òde òní mọ́ tí mo lè rí obìnrin kan lénìí kí n lè sọ pé ó wù mí, mo fẹ́ fẹ́ ẹ. Bẹ́ẹ̀ kọ́ lórí láyé àtijọ́ ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní ẹni mọ̀nà ni wọ́n ń jẹ́ kó tọ́. Wọ́n ní ìtọ̀sẹ̀ ló sì ní Ọ̀yọ́. Ní ìgbà àtijọ́ tí àwọn ìdílé bá ti rí wípé arábìnrin kan dára, ìwà rẹ̀ dára láwùjọ, tàbí ìwà òbí rẹ̀ dára gẹ́gẹ́ bí a ti ṣe sọ lákọ̀ọ́kọ́, wọn yóò máa fi imú fínlẹ̀ wípé ẹ jọ̀wọ́ o, ọmọ yìí ti tó ní obìnrin o. Wọ́n wà máa, tán bá ti wá rí ẹni tí wọ́n fẹ́ fẹ́ fún ọmọ wọn, ó ní ìgbésẹ̀ mìíràn tí wọn yóò gbé, eléyìí tí à ń pè ní ìwádìí. Bó ṣe jẹ́ nìyí. Ok, kí ló dé tó jẹ́ pé ìwádìí ìdílé ẹbí ó jẹ́ kókó? Ó ṣe pàtàkì. Ìwádìí yẹn ni wípé kí a lọ sí agbègbè àwọn ìyàwó yẹn, ẹni tá a fẹ́ fẹ́, a ó lọ máa fi mú fínlẹ̀ irú ìṣòro wo ni wọ́n ní ní inú ìdílé wọn. Yálà àìsàn. Bẹ́ẹ̀ ni, bí àìsàn. Irú àìsàn wo ni ó máa ń ṣe wọ́n? Ṣé orí ló máa ń fọ́ wọn ni? Inú ló máa ń run wọ́n ni? Ǹjẹ́ wèrè tiẹ̀ wà nínú agboolé wọn? Gbogbo àwọn ìṣòro báyìí ni wọn yóò ti mọ̀, nítorí kò sí ìdílé kan láyé yìí tí ò ní àrùn tiwọn. So tó bá wá rí pé àrùn tàwọn yẹn náà jọ àrùn tilé wọn, kí ni wọ́n fi ń ṣe solution? ṣáwọn mọ̀ ọ́? Tí wọ́n bá mọ̀ ọ́, wọ́n á ní ìyẹn ò yẹ kó le jù. Ẹ jẹ́ kí wọ́n yan obìnrin ní ilé náà. Ìwà wọn nínú ilé wọn,
ẹ dúró ṣé ìyá ọmọ yìí ǹjẹ́ ó dúró nílé bàbá ẹ̀ àwọn èèyàn ò kì í wò mọ́ báyìí obìnrin tí bàbá ẹ̀ tí ìyá ò dúró nílé bàbá ẹ̀ báwo lòun ṣe máa wá mọ̀ bí wọ́n ṣe ń dúró nílé ọkọ báwo ni ó ṣe máa mọ̀ bí ìyá ṣe ń ṣe sí bàbá ṣe ń gbọ́ àlàyé mi ìyẹn jẹ́ kí gbogbo nǹkan rọrùn láyé àtijọ́ tí ò sí wípé separation máa ń wà láàárín tọkọ-tìyàwó wọ́n jọ máa ń bára wọn tálẹ̀ at least 90% tọkọ-tìyàwó wọ́n máa ń jọ bára wọn tálẹ̀. Bàbá ẹ jẹ́ n wá bèrè ṣé torí pé wọn ò tẹ̀lé àṣà yìí ni ó máa ń fa àwọn gbogbo pé a fẹ́ ọkọ lẹ́ni a fi sílẹ̀ lọ́la ṣé torí pé wọn ò tẹ̀lé ìlànà yìí ni àbí. nítorí pé wọn ò tẹ̀lé náà ni nítorí pé kò sẹ́ni tí ó ti máa mọ gbogbo nǹkan ó ti mọ ìṣòro yẹn already ó dẹ̀ ti mọ̀ pé agbára ẹ gbé ó yàtọ̀ sí pé ó mọ ìṣòro yìí ó kàn rọ́ọ̀lù ó wá rí i pé ìṣòro yìí wà ń bẹ̀ ó wá sá kúrò kò sẹ́ni tí ó máa rí ìṣòro tí ò ní fẹ́ sá ṣùgbọ́n tó bá mọ̀ pé ok kádàrá wọn máa ń dá nílé wọn ṣùgbọ́n máa ń gbóná ṣágbára òun lè gbé tó bá jẹ́ pé agbára ẹ̀ lè gbé yóò fẹ́. Bàbá ẹ ṣé gan nínú ètò ìgbéyàwó ó ní àwọn kan tó máa ń pè ní alárinà. Alárinà bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ìwádìí tán ni ó ṣẹ̀ṣẹ̀ kan alárinà alárinà yìí ni wọ́n ó lọ bá wípé alárinà yìí máa jẹ́ ẹni tó mọ ìyàwó yìí dáadáa tó ní access sílé àwọn ìyàwó yálà alárinà yìí mọ ọkọ tẹ́lẹ̀ tàbí pé kò mọ ọkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọ́n á lọ bá wọ́n á sì máa sìn wọ́n máa kí wọ́n máa bá sọ̀rọ̀ pé ọmọ báyìí la rí níbi báyìí á sì mọ̀ wípé ẹ kí wọn nílé wọn a ò mọ nǹkan tá a lè ṣe tó jẹ́ wípé obìnrin yìí fi lè jẹ́ tiwa alárinà ni ó wàá sọ wípé ó ti lọ́kọ àfẹ́sọ́nà kan kí la wá lè ṣe tó fi lè di tiwa ẹ jẹ́ kí n bá yín bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó máa bá sọ ẹni yẹn lè máa sọ pé o bàbá Fáṣọlá ni wọ́n fẹ́ o Àkànní lọ́kọ mi o gbogbo oríṣiríṣi ni wọ́n lè máa sọ so fún ìdí èyí alárinà ṣe pàtàkì èèyàn kì í dédé gbéra lọ sọ pé bá a ṣe ń pàdé ara wa láyé òde òní pé mo nífẹ̀ẹ́ rẹ a sì ti jọ gbà náà nù wọn ò gbéra wọn ò tọ̀ bí wọ́n ṣe ń tọ̀ tó bá ti gbéra tó bá ti dé ọ̀dọ̀ alárinà ni ó ṣe ojú rẹ̀ òun ni ó máa ṣojú ọkọ lọ́dọ̀ aya òun ni ó máa ṣe ojú aya ní ọ̀dọ̀ ọkọ títí tí yóò fi mú àwọn méjèèjì pàdé ara wọn tó bá ti wá mú wọn pàdé ara wọn tán ọjọ́ yẹn ni wọ́n ti yọ kó ní sẹ́tìn òun gan fúnra ẹ̀ ò tiẹ̀ ní dá sí wọn mọ́ ìdí tí àwọn Yorùbá ṣe pa á lówe nìyẹn pé bí ọkọ bá ti mọ ìyàwó tí aya náà sì ti mojú ọkọ alárinà ní láti yẹ̀bá ni bó ṣe jẹ́ nìyẹn. tí alárinà bá ti wáyé bàbá kí ni ohun tó tún kàn. ohun tó kàn tí alárinà bá yẹ̀bá òun ni wípé kí ẹbí ọkọ yẹn kí ó lọ mọ ìyàwó eléyìí tí a ń pè ní mọ̀mí mọ̀ ní ayé òde òní láyé àtijọ́ yẹn ẹni ọkọ yẹn ò ní tẹ̀lé wọn lọ o àwọn ẹbí yẹn ni wọ́n sọ pé ẹ ǹlẹ́ o nílé yín o bàbá Bọ́sẹ̀ àródòdó kan nílé yín tó sì wù wá a ò sì mọ̀ bí ẹ máa fún wa láyè láti pé kí a lè jà àwọn èèyàn wá sọ pé òdòdó èwo tún ni ẹ̀rí o ṣé òdòdó pupa lẹ rí àbí òdòdó dúdú
àwọn ò wá sọ̀rọ̀ òdòdó tí wọ́n rí obìnrin yẹn ni wọ́n fi wé òdòdó láti pọ́nlé láti jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan tó rẹwà ni wọ́n ní lọ́wọ́. Bàbá ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ kí ni kókó gan-an tó wà nínú ìgbéyàwó? Kókó ọbẹ̀. Kókó tó wà nínú ìgbéyàwó láyé àti eléyìí tí wọ́n ti ń ṣe látijọ́ àti eléyìí tí wọ́n ń ṣe báyìí, ìkíní níbẹ̀ ni pé ìranra ẹni lọ́wọ́. Ohun tí ẹni ọ̀tún ń ṣe kí ẹni òsì kó ràn lọ́wọ́ sí, ohun tí ẹni òsì ń ṣe kí ẹni ọ̀tún kó ràn lọ́wọ́ sí. Kì í ṣe ìrànlọ́wọ́ nípa owó nìkan, nípa ní gbogbo ọ̀nà. Àdúrà ni o, ìwúre ni o, iṣẹ́ ni o, ìtọ́jú ilé ni o, ìtọ́jú ọ̀nà ni o, ìbára ẹni ṣe ni o. Ìyẹn ìkíní. Ìkejì, a ò ní sọ̀rọ̀ kí a má sọ̀rọ̀ débi ìgbádùn ayé. Ìgbéyàwó máa ń jẹ́ kí èèyàn gbádùn ìgbésí ayé ẹ̀ lẹ́yìn oúnjẹ, lẹ́yìn ká tún mú nǹkan sí. Ìgbéyàwó ó tún máa jẹ́ kí a ní ìgbádùn tó bá di lálẹ́. Ìyẹn ìkejì. Ẹlẹ́ẹ̀kẹta ni pé nígbà tí ìgbádùn náà bá dára dáadáa, ó sì máa tún jẹ́ kí ọmọ tún jáde. Ìyẹn ni à ń pè ní èrè ìgbéyàwó, pé ọmọ lèrè ìgbéyàwó. So bí ó ṣe jẹ́ nìyẹn. Ní tán bá ti ṣe gbogbo eléyìí tán, mo tún gbọ́ pé wọ́n máa ń wádìí lọ́wọ́ Ifá. Lẹ́yìn ìgbà tá a bá ti ṣe kí a tó lọ ṣe mọ̀-mí-mọ̀ yẹn ni wọ́n máa ń lọ wádìí lọ́wọ́ Ifá. A ti ṣèwádìí physical ìwádìí, ìyẹn ìwádìí ohun tójú mi tójú tó, ṣùgbọ́n a ò mọ eléyìí ìṣòro tó wà nínú ẹ̀mí fún wọn. Nípasẹ̀ eléyìí a ó gbéra, a ó lọ sí ọ̀dọ̀ àwọn babaláwo. Ọ̀nà mẹ́ta ni wọ́n ń gbà ṣe ní ti ọ̀rọ̀ babaláwo yẹn. Wọ́n ó dáfá. Obìnrin yìí ǹjẹ́ ẹni tó dára ni? Àwọn ìdílé obìnrin náà lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe mọ̀-mí-mọ̀ tán, àwọn náà ó sọ fún wọn wípé àwa máa pè yín, a máa fún yín lésì. Àwọn náà yóò mú wọn yóò lọ sílé aláwo, àwọn náà yóò lọ ṣe ìwádìí. Tí Ifá bá wá sọ wípé ó dára, wọ́n ó wá sọ wípé kí nìdí tó fi dára. Àwọn kan ò kì í ṣe mọ́ láyé òde òní. Tí Ifá bá wá sọ wípé arábìnrin yìí má fẹ́ o, àwọn babaláwo yóò sì tún sọ wípé ìdí tó ṣe gbọ́dọ̀ fẹ́ nìyí. O ò lè sọ fún mi pé nǹkan kan ò dára kó o má sọ pé reason, ìyẹn ìdí pàtàkì tí ò ṣe dáa ni. O ò dẹ̀ lè sọ fún mi pé nǹkan yìí dára kó o má lè sọ fún mi pé ìdí pàtàkì tó fi dára nìyí. Nítorí pé gbogbo wa la mọ̀ wípé nǹkan kan ò lè dáa títí láyé kó mọ̀ ní àléébù tiẹ̀. Ṣùgbọ́n nígbà tí a bá kó ọ̀rọ̀ náà jọpọ̀, tí wọ́n kì í lọ́tùn, tí wọ́n kì í fàyẹn lósì, tí wọ́n kì í síwájú, tí wọ́n kì í sẹ́yìn, tí wọ́n wá rí i pé dáradára tó wà níbẹ̀ ó ti wọ 80%. Nínú ìdá 100 ó ti kó ìdá 20. Wọ́n wá wo ti nínú ìdá 100 ó ti kó ìdá 80. 20 wá jẹ́ eléyìí tí ò dáa. Wọ́n wá sọ wípé ṣé 20 yìí ṣé kò mú ikú lọ́wọ́?
bóyá ìjà ariwo lásán ni kò sí nǹkan kan tí ò ní ní but ìgbéyàwó kan máa ṣàní nǹkan kan tí wọn ò jọ máa forí tì ní tó bá jẹ́ pé ẹjọ́ ni àbí ìjà àbí èpè wọn wà kí wọ́n nílò nǹkan báyìí lè wọ̀ yín o nǹkan báyìí lè ò gbọ́dọ̀ ṣe ìyẹn ni ìwádìí fi wà nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ tẹ́ ẹ bá bímọ ọ̀nà báyìí ni ẹ máa tọ̀ tí ẹ bá bímọ irú ọmọ báyìí lẹ ó jọ bí fúnra yín iye ọmọ báyìí lẹ jẹ ara yín yálà ẹ mọ̀ wulẹ̀ fẹ́ra rárá o inú ìwádìí ni yóò ti jáde. so bàbá ìyẹn wá mí pé ìwádìí yẹn ó ṣe pàtàkì. ìwádìí yẹn ló ṣe pàtàkì jù nítorí pé kì í ṣègbà ẹyọ kan ni wọ́n máa ṣèwádìí ẹni dára láti fẹ́ a ó ṣèwádìí lé lórí lẹ́yìn ìgbà tí tífá bá wá sọ pé ó dára wọ́n wà á lọ ṣe nǹkan kan kí ni wọ́n ó ṣe yìí wọ́n ó bẹ̀rẹ̀ ìgbéyàwó wọ́n á ṣe gbogbo ẹ̀ ọjọ́ tó máa fẹ́ kán tó ṣègbéyàwó wọ́n ó tún wádìí sí ṣé kádàrá wọn a máa ṣe ìgbéyàwó alárinrin ẹlòmíì torí ìgbéyàwó alárinrin ló ti ṣe ara rẹ̀ lọ́nà ẹlòmíì ò bímọ dọ̀la nítorí pé ìgbéyàwó alárinrin ló ṣe ẹlòmíì wọn á wá ní kò gbọ́dọ̀ ṣe ìyàwó bòńkẹ́lẹ́ o ó gbọ́dọ̀ pariwo káyé gbọ́ kọ́run mọ̀ yóò sì lọ ṣe gbàgbà dúdú tí ò bá ṣe gbàgbà dúdú nǹkan rẹ̀ ò ní gún lẹ́yìn ìgbà tá a bá ṣègbéyàwó tá a bá wá délé tán wọ́n tún ní láti ṣèbéèrè wípé àti wá fẹ́ ara wa báyìí o kí la ó wàá ṣe tí ayé yóò fi tùbà tí yóò fi túṣẹ fún wọn ṣe rí i pé ìpele mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tó mo lérò pé ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé lóko pé ẹ̀ ń gbádùn wa ní wákàtí a fẹ́ lọ sí ilé agbára wa tá a bá dẹ̀ padà wá a máa bá bàbá wa sọ̀rọ̀ lọ lórí ètò ìgbéyàwó lórí Ọba Ella online TV ẹ ṣé. Ọba Ella TV. ètò ìgbéyàwó. Ọba Ella TV. Bye.
ẹ káàbọ̀ padà sórí Ọba Ella Online TV lórí Facebook page wa. Ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni ètò ìgbéyàwó. Àdẹ̀mbá bàbá wa sọ̀rọ̀ Dr. Ifáṣe Bámikọ́lé Fásànmi tí gbogbo ayé mọ̀ sí Ọba Ella. Bàbá ẹ káàbọ̀ padà sórí ètò. Ẹ ṣeun ìyá mi, ẹ pé ètò látàárọ̀. Ẹ ṣé bàbá mi. Bí a ṣe ń sọ lọ, mo tú àwọn ìbéèrè sí ipò tó jẹ́ pé àwọn èèyàn ti send ní bọ́ ká tó bẹ̀rẹ̀ sí ń gba àwọn ìbéèrè láti orí àwọn comment Facebook. A máa kọ́kọ́ parí àwọn ìbéèrè tá a ní fún yín. Bàbá mi, báwo ni ètò mọ̀-mí-mọ̀ ṣe máa ń lọ nínú ètò ìgbéyàwó nílẹ̀ Yorùbá? Ètò mọ̀-mí-mọ̀ mo ti ṣàlàyé ẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kan kí a tó gorí kí a mojú ẹ̀rọ kí a tó lọ sílé agbára lọ́rọ̀ kan ṣá. Bàbá ìyàwó àti ìyá ìyàwó àti bàbá ọkọ àti ìyá ọkọ ni wọ́n jọ máa ń ṣe ìjíròrò lé lórí kí gbogbo ẹ̀ kí ó bá lè lọ déédéé, láti pé kí wọ́n mọ ẹbí ara wọn, ó má di wípé àti tàpá sí ara wa rí àbí wọ́n ti jọ ṣe ara wọn lẹ́sẹ̀ kan rí. Wọ́n fọkọ́ rí pé wọ́n parí gbogbo ẹ̀ kó tó di pé wọ́n gbìyànjú láti ṣe ìgbéyàwó. Torí tí wọn ò bá ṣe irú eléyìí, tí wọn ò mọra wọn, kó má jẹ́ pé ọjọ́ ìgbéyàwó ni ọkọ yóò rí wípé ọ̀tá mi ló lọ. Ọmọ ọ̀tá mi. So gbogbo irú ìyẹn. Then ìkejì ni pé ìgbà yẹn òótọ́ pọ̀. Ṣé kò tíì sí ọ̀rọ̀ bíi èèwọ̀ kan, tàbí ṣáwọn yìí kì í ṣe bí ara wọn? Ṣé àwọn yìí kì í ṣe ìdílé tí wọ́n sọ pé wọn ò gbọ́dọ̀ fẹ́ ara wọn? Nígbà tán bá ti ṣe mọ̀-mí-mọ̀, tán ti mọ ẹbí tẹ̀kíní, tán ti mọ ẹbí ti kejì, àwọn àgbààgbà tí wọ́n wà ń bẹ̀ wọ́n á ti lè sọ pé ojú ọ̀nà wà ń bẹ̀. Kàn tẹ̀síwájú. Ok bàbá, kí ni ìdáná àti wípé lẹ́yìn ìdáná kí ni ó tún kàn? Ìdáná. Ọ̀rúnmìlà ló fi ìdáná sílẹ̀. Ìdáná jẹ́ ètùtù ńlá. Kò sí ẹni tí ó lè sọ pé òun ṣe ìdáná tí kìí ṣe ètùtù ló lọ ṣe. Ètùtù mean sacrifice. Ẹnikẹ́ni tó bá ti ṣe ìdáná ó ti ṣe ètùtù, ó ti rúbọ. Ní ìgbà kan rí, Ọ̀rúnmìlà gbéra, gbogbo olódùlódù ni wọ́n gbéra lọ sí ọ̀dọ̀ Olódùmarè. Olódùmarè ní ọmọ méjì. Ìkíní a máa jẹ́ òní. Ẹ mọ̀ pé òwe ni ọ̀rọ̀ Ifá. Ìkejì a máa jẹ́ àná. Ṣùgbọ́n àná yìí ni ó ṣe ẹ̀gbọ́n òní. Ṣùgbọ́n òní ni gbogbo ayé fẹ́ràn jù láti fẹ́. Olódùmarè wá sọ wípé kò sẹ́ni tí yóò fẹ́ òní láì ṣe wípé àná ti ní ọkọ. Báyìí ni gbogbo wọn sì, Ògún gbéra ó lóun yóò fẹ́ àná. Ó gbéra ó dọ́dọ̀ Olódùmarè, ó ní kábíyèsí Olódùmarè, àná lòun fẹ́. Olódùmarè wá ní àná. Ọ̀dà, ṣé wàá ṣáà lè tọ́jú ọmọ o? Lóun máa lójú ẹsẹ̀ ó sì fà lé lọ́wọ́ kó máa mú lọ. Ó wá délé, wọ́n jọ ṣe dáadáa pẹ̀lú ara wọn. Ó di ọjọ́ kẹta, Olódùmarè ní kí wọ́n lọ gba àná padà lọ́wọ́ Ògún. Ìjà náà sọ pé òun fẹ́. Ṣàngó lòun fẹ́. Gbogbo ọmọ Ọ̀rúnmọlẹ̀ ní àwọn fẹ́. Gbogbo wọn fẹ́ ní tòótọ́, ṣùgbọ́n kò sẹ́ni tó lò ju ọjọ́ mẹ́ta nílé rẹ̀ nínú wọn. Ọ̀rúnmìlà wá gbé Ifá tẹ́. Ó béèrè lọ́wọ́ odù, kí lòun ṣe tóun fi rí àná ìfẹ́? Wọ́n ní kóun náà tún gbéra kó lọ sílé Olódùmarè. Ibi tí ohun tó pàdé bí a ṣe máa ń ṣèwádìí lọ́nà nígbà púpọ̀ nìyí o.
ó wá délé Olódùmarè ó tọrọ òun fẹ́ fẹ́ àyàn náà ni Olódùmarè ní ọ̀yà máa mú lọ. ó wá mú dé ilé Olódùmarè ò kọ̀fẹ́ nìkan kan pé kò ní. ṣùgbọ́n torí kí ìjà èdè àìyedè má bàa máa pọ̀ láàárín ọmọ ìyá méjì ọmọ bàbá méjì tàbí ẹbí ó má di pé wọ́n tún lọ ń ṣebi síra wọn, ìyẹn ni wọn ò ṣe máa yọ̀ǹda. Àti wípé a fẹ́ pọ̀ kí ìdílé máa pọ̀ sí i, ó má jẹ́ pé ojú kan ni gbogbo wa máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń sọ pé o ti fẹ́ àbúrò o ò lè fẹ́ ẹ̀gbọ́n mọ́. ṣe ń gbọ́ mi, Olódùmarè fa Òní fún Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà wá délé ó tún wá padà dúpẹ́ Òní yẹn. wọ́n wá ní ìwọ Ọ̀rúnmìlà bó o lo ṣe ṣe à? ó ní Ifá mo dúpẹ́ lọ́wọ́ ẹ, Olódùmarè mo dúpẹ́ àná mo gbọ́rẹ Òní bọ̀ o, ọ̀bàrà ìrẹtẹ̀ Ifá mo dúpẹ́. Ọpẹ́ là ń fi ìdáná ṣe. Olódùmarè wá sọ wípé àná ti wà nínú ìgbèkùn tẹ́lẹ̀. Tá a bá dá ọdún yẹn fún yàn ní, tá a bá dá fóbìnrin àní ṣe ni ó ń kó òní lọ́dọ̀ ọkọ kan sọ́dọ̀ ọkọ kan tí wọn ò bá ti ṣègbéyàwó fún. Bẹ́ẹ̀ ni ó dọjọ́ tán bá ṣègbéyàwó fún kó tó rí ilé ọkọ gbé. Tán bá tún ṣègbéyàwó olóyìnbó fún tí wọn ò lọ dáná rẹ̀ yóò máa kó nílé ọkọ. Ẹ mọ̀ pé àná náà gan ò rí ìdíjókòó. Ṣé ń gbọ́ mi? So ọ̀nà fálikì la tún fi ìyẹn sọ. Nígbà tí Olódùmarè máa wá sọ wípé ìwọ Ọ̀rúnmìlà ìwọ ló dá àná sílẹ̀. Wọ́n wá ní kí wọ́n máa pe gbogbo ẹni tó bá ti lọ dúpẹ́ bẹ́ẹ̀ pé kí wọ́n máa pè ní ìdáàná. Ìdáàná yẹn ló di ìdáná. Ohun tí Ifá ṣàlàyé fún wa ni. Now Ifá sì sọ fún wa wípé kò sẹ́ni tó máa san nǹkan orí ìyàwó ẹ̀ pé tí kò ní rere ń bẹ̀. Ṣé mọ̀ pé Ọ̀rúnmìlà ọjọ́ tó san nǹkan orí àná náà ló bẹ̀rẹ̀ sí ní rí èrè rẹ̀. Ṣé ń gbọ́ àlàyé mi? So nílẹ̀ Yorùbá èèyàn kan ò ní ru gítà kó pọnmi tọrẹ kó wá rówó tó lọ san lórí obìnrin kó wá lo obìnrin yìí nílòkulò. Ìyẹn ni àwọn Yorùbá tí ìfẹ́ tòótọ́ fi wà láàárín lọ́kọ níyàwó láyé àtijọ́ kí wọ́n tó gbé ẹ̀sìn àjòjì tó dàbàrú gbogbo rẹ̀ wá. So bí ìdáná ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Bàbá wa ẹ ṣé o. Ok, nínú bí gẹ́gẹ́ bí ìtàn tẹ́tí pa fún wa nínú Ifá yìí, kí ló jẹ́ pàtàkì, kí ló ṣe pàtàkì nínú àwọn nǹkan tí wọ́n máa fi ń dáná? Bí a ti ṣe sọ ní ayé àtijọ́, ewúrẹ́ ló ṣe pàtàkì jù, ó wà lára wọn. Orógbó wípé kí obìnrin kó lè gbó nílé ọkọ. Àtàrí kí ire gbogbo kó lè máa wọ ọ̀dẹ̀dẹ̀ wọn, kí àtàrí sì lè máa taari gbogbo aburú sọnù fún wọn. Obì kó lè bí rere wá, kí obì kó sì lè bí ibi lọ. Ọ̀tín kó ti rere wá, kí ó sì ti ibi lọ, kí ó sì tán gbogbo àjogún tí ó wà ní inú agboolé wọn. Lẹ́yìn náà iṣu ló kàn o, epo kò tíì sí ayé ẹ̀rìnlá o, ìyẹn màlúù pé olówó ni ó sọ wípé ó dáa òun fẹ́ fi kún fún wọn. So ìdílé ọkọ yóò ṣe ìnáwó ṣùgbọ́n yóò sanwó ìdáná o. Owó ìdáná ṣe pàtàkì. Yóò san owó pé owó orí ìyàwó òun. Owó orí yẹn ni pé ẹ wò ẹ ti náwó púpọ̀ o. Ìdí tí mo ṣe pè létùtù tí Ifá sì ṣe pè létùtù ni pé gbogbo nǹkan tá a ṣe yìí kò tó dá mẹ́wàá nǹkan tí obìnrin yìí lò nínú ìgbésí ayé rẹ̀ kí ó tó di pé ó di
ẹni tí wọ́n fẹ́ fẹ́ lẹ́nu ìgbà tí wọ́n lóyún rẹ̀ títí tí wọ́n fi bí a ṣe mọ̀ wípé gbogbo nǹkan tá a fi ń ṣègbéyàwó kò tó nǹkan tí wọ́n fi tọ́ oyún títí di ìgbà tí ọmọ fi ń rìn ṣùgbọ́n láti fi dúpẹ́ láti fi ohun kékeré gba nǹkan ńlá nítorí ẹbọ ni nǹkan kékeré nǹkan tá a mọ̀ sẹ́bọ nìyẹn ẹni tó fi nǹkan kékeré gba nǹkan ńlá nígbà tó wá gba obìnrin yẹn pẹ̀lú gbogbo nǹkan tó kó sílẹ̀ yìí pẹ̀lú ìdọ̀bálẹ̀ fún ènìyàn tí ò kì í ṣe alágbára kan nínú ìlú kì í ṣe alágbára tó wó ẹni bá lówó yóò dọ̀bálẹ̀ o ṣùgbọ́n jagunjagun kì í dọ̀bálẹ̀ ọba ìlú kì í dọ̀bálẹ̀ àràbà ìlú kì í dọ̀bálẹ̀ bí jagunjagun bá dé wájú ọba níjọ́hun wọn ò ní dọ̀bálẹ̀ o wọn ò ní ṣákì olú ayé wọn ó tẹ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ pé òun náà sì ni ó lè pàṣẹ fún òun bí babaláwo àràbà awó bá déwájú ọba níjọ́hun wọn èyí dọ̀bálẹ̀ o èèwọ̀ ni o tó bá ti jẹ́ àràbà tó ti jẹ́ èèkàn babaláwo nítorí ìyẹn àwọn yẹn ni wọ́n rẹpírẹsẹ́ǹtì Ọ̀rúnmìlà náà ò sì gbọ́dọ̀ dọ̀bálẹ̀ níwájú Odùduwà nítorí pé ó níbi tí wọ́n ti jọ fi sí so nípasẹ̀ eléyìí wọ́n ó dọ̀bálẹ̀ gbogbo ẹbí àti ará wọ́n ó dọ̀bálẹ̀ láti tọrọ obìnrin yìí ṣùgbọ́n obìnrin yìí yóò wá yí orúkọ rẹ̀ padà pẹ̀lú nǹkan kéékèèké yẹn yóò wá yí padà sí orúkọ ọkọ yẹn wọ́n ó wá gbà pátápátá èrè nínú ìdáná nìyẹn. mo lérò pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ní wákàtí pé ẹ̀ ń gbádùn ètò yìí not only kékeré gbádùn ẹ̀ ń kọ́gbọ́n nípa ètò ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. kí wọ́n sì gbìyànjú nítorí àwọn mìíràn wà tí wọ́n fẹ́ ní ìmọ̀ lórí eléyìí tàbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wẹ́rẹ́ àbí àwọn ògo wẹ́rẹ́ wa tí a fẹ́ kí wọ́n gòkè tí a ò sì fẹ́ kí ìpínyà máa wà nínú ìgbéyàwó mọ́ bíi tayé òde òní kí wọ́n máa bá wa share fídíò náà kó lè dọ́dọ̀ gbogbo àwọn tó yẹ kó dé láti fi kọ́ àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ àti ara wọn. ǹjẹ́ ẹ̀ ń gbọ́ bí bàbá ṣe ń sọ wọ́n ní pé ẹ máa share èmi ọ̀kan tèmi náà fẹ́ sọ fún yín nìyẹn pé gbogbo yín tẹ̀ ń wò wá tẹ́ ní àǹfààní àti wò wá sí ẹ jọ̀ọ́ ẹ máa share ètò yìí ẹ máa share lórí Instagram yìí and fún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa wa lórí Facebook fún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wá ẹ jọ̀ọ́ ẹ subscribe sí Ọba Ìlà Ifá page on Facebook on Instagram and on YouTube ẹ share ẹ subscribe kẹ́ ẹ dẹ̀ máa ṣe kí ni kẹ́ ẹ máa follow wa mo fẹ́ sọ wípé àǹfààní tó wà ń bẹ ó pọ̀ gan-an o bàbá ká tó jẹ́ máa tẹ̀síwájú mo fẹ́ béèrè nǹkan ó tún ní nǹkan wọn tó ń pè ní ètò ìbúra báwo ló ṣe máa ń lọ and kí nìdí tí wọ́n fi máa ń búra nínú ètò ìgbéyàwó. ẹ ṣeun púpọ̀ nígbà tá a bá ti ṣe ìdáná tán ẹbí ìyàwó ló ní ìdáná ìyẹn ni ìyàwó tọ̀dọ̀ tiwọn ẹbí ọkọ ló ní ìgbéyàwó ìdáná yàtọ̀ sí ìgbéyàwó tó bá ti gbé ìyàwó yẹn tó bá ti gbé délé yín gbogbo ìdílé ni wọ́n ní òrìṣà gbogbo ìdílé ni wọ́n ní nǹkan tí wọ́n ń gbàdúrà sí tí wọ́n bá wọn gbé àdúrà wọn déwájú Olódùmarè níjọ́hun tí wọ́n bá wá dédìí òrìṣà wọn wọ́n wá sọ wípé kí ìyàwó yìí kó sọ ohun tí ò fẹ́ tí ò faramọ́ nídìí òrìṣà yẹn wọ́n ó sọ fún ọkọ kóun náà sọ ohun tí ò fẹ́ nídìí òrìṣà yẹn wọ́n wá sọ wípé ṣé ìwọ obìnrin yìí ṣé oògùn la fi fà ẹ́ wá síbí yóò ní rárá wọ́n ó béèrè lọ́wọ́ ọkùnrin ṣé o ti san gbogbo ohun tó tọ́ lórí arábìnrin yìí
kó o tó lọ mú wá sílé tiẹ̀. Lóòótọ́ àwọn yìí náà tẹ̀lé wọn lọ síbi ìdáná, ṣùgbọ́n wọ́n ní láti béèrè fún àrídájú. Wọ́n yóò ní bẹ́ẹ̀ ni wọ́n ti san gbogbo ohun tó tọ́, tí ó sì ti faramọ́ láti jẹ́ ìyàwó arákùnrin yìí títí dọjọ́ alẹ́, yóò sọ wípé bẹ́ẹ̀ ni. Eléyìí ni òrìṣà tí a ń sìn nílé wa. Irú ọ̀dọ̀ tiwa a ń sin Ògún, ọmọ ọdẹ ni mí. A ń sin Ọbàtálá, òrìṣà àrán nílùú Ìjẹ̀rò. Òrìṣà àrán náà ni wọ́n ń pè lọ́bàtálá. A ní irúnmọlẹ̀ sílé wa púpọ̀, àtúnlọ́ṣun, àtúnwá ní Ifá. So gbogbo nǹkan yìí ni a máa kó jọ pọ̀ ní ọ̀dọ̀ tiwa kí n fi ṣe sample. Nígbà tí a bá wá débẹ̀, a wá sọ wípé ìwọ obìnrin yìí, ṣé o ti mọ̀ wípé òrìṣà yìí là ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o tó dé? Òun mọ̀. Ṣé o ò ní ṣe àṣejù sí ohun tí òrìṣà ilé wa yóò bá fẹ́? Yóò ní bẹ́ẹ̀ ni. Èèwọ̀ báyìí, èèwọ̀ báyìí, èèwọ̀ báyìí ni èèwọ̀ ìdílé wa. Obìnrin náà yóò sì ti mọ̀, ṣé ó tẹ́ ẹ lọ́rùn? Eléyìí ò tí, tó bá sọ pé kò tí ì tẹ́ òun lọ́rùn, ó ṣeé ṣe kí wọ́n sì dá padà. Wọ́n á fi gbogbo nǹkan tí wọ́n níyẹn wọ́n fi jì í. Ṣùgbọ́n tó bá sọ pé ó tẹ́ òun lọ́rùn, òun ti wádìí rẹ̀ tẹ́lẹ̀, wọ́n wá ṣe ìbúra fún lọ́kọ-láya. Ọkọ máa nígbàgbọ́ nínú ìyàwó rẹ̀, ìyàwó náà máa nígbàgbọ́ nínú ọkọ rẹ̀. Ibo ni ọ̀dàlẹ̀ fẹ́ gbà wọlé? Ìgbà wo ni wọ́n máa ní ìrònú aburú síra wọn? Wọn ò ní lè ní, wọn ò ní dáùtù ara wọn bí tayé òde òní, tí ìyàwó máa wò pé ṣọ́kọ òun ò ní fóun ṣòwò, ó fọwọ́ kàn òun lórí lóru. Ìyẹn ni ìtorí pé àìní trust òun ló bà ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó jẹ́. Ẹni tó lọ ṣe ìgbéyàwó pẹ̀lú nínú ìjọsìn mìíràn tó jẹ́ pé kò gbàgbọ́ gan nínú nǹkan tó gbé lọ́wọ́ yẹn, ẹnikẹ́ni kan fògún kó fi búra báyìí, kó wá ní ìwọ Ògún tó ń bá ti ṣe nǹkan báyìí kí Ògún pa òun. Tó bá tó bí ọjọ́ méjì tó bá ṣe nǹkan yẹn, kò ní lè dá kọjá títì, ẹ̀rù á máa bá gan. Kò dẹ̀ ní mọ̀gbà tó Ògún yẹn máa yanjú ẹ̀, nítorí pé òtítọ́ wà nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n wọ́n wá tàn wá jẹ nílẹ̀ Yorùbá, wọ́n sì gba ohun tó jẹ́ òtítọ́ lọ́wọ́ wa. Àwa dẹ̀ wà gbà yí pé ohun tí wọ́n kó wá tó jẹ́ irọ́ yìí náà ni òtítọ́. Àmọ́ ṣá o, Ifá ti sọ wípé ohun wọn kì í wù wọ́n, tẹni ẹlẹ́ni ní ká wọn lára. So kò sì sí nǹkan tí wọ́n ń ṣe nínú ìgbéyàwó láyé òde òní ní nǹkan tó dára ni o, tí wọn ò máa ṣe láyé àtijọ́. Nígbà tá a bá wá búra náà fún wọn tán, ìyàwó ò ní tàpá. Bí ìyàwó bó lọ ìrìn àjò ọdún kan, ọkọ rẹ̀ gbà wípé bó ṣe lọ náà ní dáadáa ni ó ṣe bọ̀. Ó sì mọ̀ wípé kò sẹ́nì kankan tó fẹ́ fi ààbọ̀ dè fún ìyàwó yẹn fóun, nítorí pé bàbá alágbájá sọ báyìí fún mi o, èmi ò fẹ́ kí Ifá yín kó bá òun jà o. Ṣùgbọ́n láyé òde òní ńkọ́, tó bá ti pè báyìí, ọkọ ẹ̀ mo rí níbi báyìí, a ní kò tí ì béèrè lọ́wọ́ ọkọ náà, á dẹ̀ ti máa fi hùwà sí ọkọ yẹn. Ó lè torí ẹ̀ kó kúrò nílé ọkọ òun láì béèrè lọ́wọ́ ọkọ. So fún ìdí èyí, ìbúra yẹn ṣe pàtàkì. Kò ní sí ọmọ àlè, kò kì í jẹ́ kí ọmọ àlè ó pọ̀ nílé. Ó dẹ̀ máa ń jẹ́ kí ìfẹ́ yẹn kó rinlẹ̀ títí dọjú alẹ́. Òun ni mo ṣe sọ pé 90% tọkọ-tìyàwó ni wọ́n jọ máa ń wà títí di ọjọ́ alẹ́. tó bàbá. Nígbà náà lọ́hùn ni o.
kì í ṣe nígbà sí. 10% ní láyé báyìí ó ti yí padà bẹ́ẹ̀ ni àbí 5. tó èyí tẹ́ sọ sí ẹjẹ́ tí wọ́n béèrè question kan àwọn tó ti wá bá ilé ọba jẹ́ kọ́kọ́ tó ṣègbéyàwó bàbá. ní ayé àtijọ́ lẹ́yìn pé wọ́n ṣe ìbúra yẹn ọkọ yóò mú ìyàwó rẹ̀ wọlé tó bá wá mú ìyàwó rẹ̀ wọlé ìdí tí ìgbàgbọ́ tí wọ́n fi máa ń gba ara wọn gbọ́ púpọ̀ ni à ń sọ yìí o trust yẹn máa wà ńbẹ̀ yóò wá mú ìyàwó rẹ̀ wọlé òun ni yóò jábàálé ìyàwó náà ọkọ yẹn jábàálé mean ẹ̀rọ yé mi bàbá ṣe ń gbọ́ mi yóò sọ di ọmọbìnrin yóò sọ obìnrin tó ti tán ti bí tẹ́lẹ̀ yẹn yóò wá sọ di obìnrin àtúnbí obìnrin tó bá wá sọ di àtúnbí ó ti níbi tí nǹkan yẹn wọ̀n mọ́ lára obìnrin yẹn ò máa dùn ẹlòmíì mọ́ àbí máa dùn ẹlòmíì rí yóò dùn mọ́ títí dọjọ́ alẹ́ ni kò mọ̀ bóyá ọkùnrin tòun kéré o àbí ọkùnrin tòun tóbi o àbí ọkùnrin tí tòun fẹ́ o àbí ọkùnrin tí tòun rírọ ní rọ dáadáa bákan bó ṣe ń ṣe láti bẹ̀rẹ̀ náà ni ó ṣe máa ṣe la so inú rẹ̀ yóò máa dùn sí ọkọ rẹ̀ ní gbogbo ìgbà ni nítorí pé kò dán ọkùnrin mìíràn wò. Obìnrin tó bá ti wá dọ́kùnrin mìíràn wò. ẹ jẹ́ kí a ṣàlàyé ẹ̀ so ìyẹn máa ń jẹ́ kí trust wà ṣùgbọ́n ẹnikẹ́ni kò tí ẹ̀ sẹ́ni tí ó fẹ́ ṣe nígbà náà kò sí ojú tí ńlá ní fágbolé nígbà tí wọ́n bá rí tókùnrin bá táwọn bàbá wa ní wọ́n ṣe sọ pé tí wọ́n bá rí pé àwọn obìnrin ilé ìyàwó yẹn tí wọ́n jẹ́ obìnrin ilé wọn wọ́n ò wá dúró sẹ́yìn kùlé wọ́n máa dúró sẹ́yìn kùlé mọ́jú ni kán gbọ́ bí wọ́n ṣe ń túnlé ọba ṣe tí wọ́n bá wá rí wípé nígbà tí wọ́n ń túnlé ọba ṣe pé ilé ọba ń rọ kẹ́kẹ́ 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 wọ́n mọ̀ wípé digbí ni ọmọ wọn àbí ọkọ wọn torí ọmọbìnrin nílẹ̀ Yorùbá tí ó bá ní obìnrin ilé nílé bàbá ẹ̀ ọkọ náà ni wọ́n máa pe ọmọbìnrin yẹn so wọ́n máa sọ pé a dúpẹ́ o arábìnrin yìí ò dojú tì wá nínú ilé wa ó sì ní aṣọ funfun kan tí wọ́n ò fi gbà bálé náà eléyìí ni wọn yóò fún àwọn ẹbí ìyàwó wípé o ẹ gba nǹkan yín o tí wọ́n bá ti wá bá pé ó ní osùn lára osùn la máa ń pè é tó bá ti pọ́n rẹ́ṣúrẹ́ṣú wọ́n ó sọ pé ha obìnrin yẹn yóò níyì nílé ọkọ yẹn tí wọ́n bá wá dé ilé ìyàwó inú wọn ó máa dùn wọ́n wá tún wá kó ewúrẹ́ kó oríṣiríṣi ẹran wọ́n ó tún lọ fi dúpẹ́ ṣùgbọ́n tá a bá wá rí i pé aṣọ funfun yẹn ò lóṣùn lára ibẹ̀ ni wọ́n ó ti ṣe ẹ̀sìn obìnrin yẹn òun kò ní rójú gbé nílé ọkọ náà wọn ò yìí sì fi parọ́ so ẹni tó jẹ́ pé ìbálé ló bá délé ọkọ ṣé ẹ mọ̀ pé kò ṣeé ṣe fún láì ṣe pé ìjàmbá kan ṣẹlẹ̀ àbí ohunkóhun ṣẹlẹ̀ tá a fi lọ fẹ́ ẹlòmíràn. But bàbá àṣà ṣóṣì exist ní ayé tá a wà nísìnyí. ẹ gbọ́ tẹ́ ẹ sọ pé ilé ọba ti bàjẹ́ lẹ́ẹ̀kan k'Olódùmarè bá wa tún lé ọba ṣe ló dẹ́kù so àwọn kan sì ń mú àṣà yìí tí wọ́n ń gbé lárugẹ ṣùgbọ́n ẹ̀sìn àjòjì tí a bá ní ká wò ó dáadáa ẹ ó rí wípé ẹ̀sìn tiwa yìí òun ló ní ìmọ́tótó jù ni ó sì ní ìfarabalẹ̀ jù pẹ̀lú òtítọ́ inú nítorí pé nígbà náà ayé ò di rédèrèdè rádaràdà bó ṣe wà yìí
obìnrin kò ní máa rìn wòwò wọjà ọ̀pọ̀lọpọ̀ yóò rìn wòwò wọ́n rò pé wọ́n faṣọ sọ́rùn irú ẹ̀ ò ṣẹlẹ̀ nígbà náà ẹ̀yin ká wá máa wo bèbè nídìí obìnrin ibo lẹ ti gbọ́ wọ́n ó pariwo wèrè lé ìyá ọmọ yìí ń kọ́ o ṣùgbọ́n tó bá ti wá rí i pé òun fúnra ẹ̀ gan ò tiẹ̀ ní kó sóbìnrin tó dán wò lẹ́yìn ìgbà tí wọ́n bá múra tán wọ́n ò ró ìró wọ́n ò wọ bùbá tó di apá wọn wọ́n ò wá tún wé ọ̀já míì wọ́n ò san mọ́ tán bá san tán wọ́n ò wá mú ìpèlé wọ́n á fi kọ́rùn táwọn kan ń pè ní borùn tán bá ṣe bẹ́ẹ̀ tán wọ́n ò wá wé gèlè kì í ṣe pé ká ṣe irun yáyáyá ọkọ wọn nìkan ní irun orí wọn ìgbà tó ò rí irun orí wọn ibo ni wàá sọ pé ìlà tẹ́rẹ́ tó wà ń bẹ̀ jẹ́ òun ló wọ̀ ẹ́ lójú kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn. bàbá ẹ ṣe gan tó bá fẹ́ ṣe ìgbéyàwó wọ́n máa ń lo òrùka wọ́n máa ń exchange òrùka mo fẹ́ béèrè ṣé wọ́n máa ń lo òrùka ní ètò ìgbéyàwó nílẹ̀ Yorùbá. ẹ ṣeun púpọ̀ wọ́n máa ń lo òrùka ṣùgbọ́n òrùka tí a máa ń lò sọ́tọ̀ọ̀tọ̀ ibi tí àwọn ìyàtọ̀ ti wà nínú ìgbéyàwó nìyẹn ní ilẹ̀ wa nígbà àtijọ́ ẹni tí ó jẹ́ ológun bíi alágbẹ̀dẹ àbí ọdẹ tó jẹ́ pé ìdílé Ògún ni ìdílé wọn òrùka irin ni wọ́n rọ tí wọ́n ó fi sí ọwọ́ ìyàwó wọn tí ìyàwó náà yóò fi sí ọwọ́ ọkọ ṣe ń gbọ́ àlàyé mi tó bá wá jẹ́ pé Ọlọ́bàtálá ni òrùka òjé ni wọn yóò rọ tí wọn yóò fi sí ọwọ́ ìyàwó wọn tó bá jẹ́ pé ìdílé Ọlọ́ṣun ni idẹ ni wọn yóò rọ tí wọn yóò fi sí ọwọ́ ìyàwó wọn tí ìyàwó wọn náà yóò fi sí wọn lọ́wọ́ tó bá jẹ́ pé ìyàwó ọba ni ibi tá a ti máa ń dára wa mọ̀ nígbà náà nìyẹn o tó bá jẹ́ pé ìyàwó ọba ni ìlẹ̀kẹ̀ okùn ìlẹ̀kẹ̀ póríṣiríṣi òrìṣà kankan ló sì ní ìlẹ̀kẹ̀ tiwọn ìlẹ̀kẹ̀ okùn ni wọn yóò fi sí ọwọ́ wọn àti òrùka rẹ̀ ẹni tó wá jẹ́ ti Ọlọ́ṣun yẹn àwọn náà lè lo ṣẹ́ṣẹ́ funfun tọlọ́bàtálá náà máa lo ṣẹ́ṣẹ́ funfun ṣe ń gbọ́ àlàyé mi tó bá ti wá kan tó ní Ṣàngó kele ni wọ́n lò ṣe òrùka tiwọn sọ́wọ́ wọ́n ò tún ṣe sí ẹsẹ̀ tó bá wá jẹ́ pé babaláwo onífá ni wọ́n ò wá mú ìdè Ifá èyí tí a ń pè ní òtútù ọpọ̀n òun ní lọ́wọ́ mi òun la ó fi ṣe òrùka sí ọwọ́ obìnrin náà èyí tó jẹ́ ìyàwó so ìyàwó náà yóò fi sí ọwọ́ ọkọ rẹ̀ kì í ṣe òyìnbó ló kó àṣà yẹn wá àwa ti ń ṣe nílẹ̀ Yorùbá kí ó tó di wípé wọ́n dé so a ti mọ̀ wípé òrùka wà kí òyìnbó tó dé gbogbo nǹkan tá a sì ń lo òrùka sí a lè sọ pé òyìnbó gan ló kó àṣà òrùka lọ́wọ́ wa nítorí pé oríṣiríṣi ọ̀nà ni Yorùbá máa ń lo òrùka sí. tó bàbá mo tún gbọ́ pé ó ní nǹkan tó máa ń pè ní ẹkún ìyàwó. ọ̀rọ̀ lẹ sọ yẹn o lótìtọ́ lódodo ni nǹkan tí wọ́n ń pè ní ẹkún ìyàwó wà ẹkún ìyàwó ni ó jẹ́ nǹkan àṣà tó dára ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń ṣe ìyàwó lọ́wọ́ ni wọ́n máa ń dá àṣà náà obìnrin tó bá wúlò nínú ẹbí rẹ̀ ni wọ́n máa ń ṣe ẹkún ìyàwó fún ẹ jẹ́ kí n là kí ó lè yé yín tí a bá rí i pé obìnrin dára ọmọ yìí níwà sọ́tún ó níwà sósì wọ́n wá rí wípé ọmọ tó ṣe ń bẹ̀ níṣẹ́ ọmọ tó dáa ní láwùjọ tó dẹ̀ rí wípé ó fẹ́ kúrò lọ́dọ̀ wọn ǹjẹ́ a tún lè rírú ẹni báyìí nínú ìdílé yìí mọ́ nítorí pé tó bá ti lọ sọ́dọ̀ ọkọ ẹ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni yóò máa yọjú sí wọn
wọn ò dẹ̀ ní lè máa rí lò, kò ní lè máa pa wọ́n lẹ́rìn-ín ṣe gbogbo ohun tó ń ṣe fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tún lè ṣe fún wọn mọ́. So fún ìdí èyí ohun tí wọn yóò wá ṣe ni wípé kí wọ́n sọkún lórí ọ̀rọ̀ ẹ̀ láti jẹ́ kí àwọn ìdílé ọkọ ẹ̀ mọ rírì ẹ̀ wípé ẹni ó ṣe pàtàkì sí wọn. So ẹni tó bá ṣẹkún ìyàwó yẹn fún gbogbo ìdílé ọkọ ẹ̀ ti mọ̀ wípé obìnrin gidi ni. Ṣùgbọ́n ẹni tí wọ́n bá ti ṣègbéyàwó fún tí wọn ò bá ti ṣe ẹkún ìyàwó fún a jẹ́ wípé wọ́n ti ń fẹ́ kó máa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbé ogun ni ìwà rẹ̀ ò dára. So inú ìyẹn ni àwọn ẹbí ọkọ ti máa mọ̀ wípé ẹni tó yẹ kí wọ́n tọ́jú dáadáa ni, nítorí pé ènìyàn dáradára ló jẹ́, bó ṣe jẹ́ nìyẹn. tó ní wákàtí o a fẹ́ lọ sí ilé agbára wa. Ká tún dé ilé agbára. àwọn ká tó dé ilé agbára. Bẹ́ẹ̀ ṣeun púpọ̀. ká tó dé ilé ká tó padà wá ná a ní àwọn ìbéèrè kan tí àwọn èèyàn ti ń send sí wa lórí comment wa pé àwọn fẹ́ kí bàbá dáhùn àwọn ìbéèrè yẹn. tó tá bá ti wá padà wá a máa béèrè àwọn ìbéèrè yẹn fún a máa fún àwọn ìbéèrè yẹn fún bàbá wa, a máa jù sí bàbá wa so that wọ́n máa bá àwọn tí wọ́n comment lórí program yìí wọ́n fún wọn ní èsì sí nǹkan tí wọ́n ń béèrè. tá bá ti dé a tún máa continue. ẹ ṣé. Ọba Ìlà TV. TV. Ọba Ìlà TV. Sí orí program wa o lórí Ọba Ìlà TV ètò ìgbéyàwó gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ a ti ń bá bàbá wa sọ̀rọ̀ láti àárọ̀ nípa ètò ìgbéyàwó bàbá wa ẹ ṣé gan pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ti fi fún wa nísìn àwọn kan tí ń send àwọn questions kan wọlé lórí comment section wọ́n dẹ̀ fẹ́ pé àwọn fẹ́ kẹ́ ju
ánsà yẹn láti ọ̀dọ̀ Benili ó béèrè ó ní ǹjẹ́ obìnrin lè fẹ́ ju ọkọ kan lọ ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun púpọ̀. Ohun tí ó máa ń mú kí obìnrin fẹ́ ju ọkọ kan nílẹ̀ Yorùbá ní ayé àtijọ́ ni wípé bóyá ọkọ náà bóyá ó ti jáláìsí, ìyẹn ìkíní. Tó bá sì jáláìsí tó bá jẹ́ pé obìnrin rere ni, inú ìdílé wọn yẹn náà ni wọ́n ò fẹ́ kí ó lọ́kọ sí. Nítorí kíni? Wọ́n ò fẹ́ kí àwọn ọkùnrin mìíràn tó bá máa fẹ́ máa rí ní ìrí obìnrin tí ò dára, àbí láti pé kí wọ́n fi ọwọ́ ìbàjẹ́ máa kan ọmọ wọn. Nítorí kò sẹ́ni tó lè sọ pé kò sókùnrin tí ó fẹ́ tọ́jú ọmọ ọlọ́mọ gẹ́gẹ́ bí ọmọ tiẹ̀. Ṣùgbọ́n àwọn ti mọ̀ wípé ọmọ ẹ̀gbọ́n wọn, ọmọ wọn náà ni, orúkọ wọn náà ló sì ń jẹ́. Ọmọ àbúrò wọn, orúkọ wọn náà ni ó sì ń jẹ́. Wọ́n máa lè káràmásìkí mọ́ ọ̀rọ̀ àwọn ọmọ náà ju ti àwọn yòókù lọ, àbí ará àta. Ṣé ń gbọ́ àlàyé mi? So ikú ni àkọ́kọ́. Then ìkejì ni wípé tí obìnrin yìí bá ṣe àṣemáṣe nílé ọkọ rẹ̀, wọ́n lè lé kúrò ní ọ̀dọ̀ ọkọ náà. Yálà ó fi ìgbónára, torí ìgbónára máa ń fa nǹkan mìíràn. Ó lè fi ìgbónára fẹ́ ba nǹkan jẹ́. Tó bá wá fi ìgbónára yẹn ba nǹkan jẹ́, àwọn èèyàn máa sọ wípé kìí ṣe ẹni tí ó yẹ kó dúró ní ilé nì. So oríṣiríṣi àwọn nǹkan tí ẹni yẹn bá wá rí pé òun ti kúrò nílé ọkọ yẹn, ṣe mọ̀ pé dandan ni pé kí ó fẹ́ ẹlòmíràn. Then ẹni tí ò wá ṣe ìwádìí, àbí tí ó kùnà láti ṣe ìwádìí lọ́dọ̀ ẹni tó tọ́ àti ẹni tó yẹ, tó fi jẹ́ pé ó ṣe mistake, ó ṣeé ṣe kí gbogbo nǹkan tí wọ́n rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀, kó wá di wípé ṣe ni ó máa ní láti lọ fẹ́ ọkọ mìíràn. Ìmíràn sì nìyí, tí èèyàn bá tọkọ lọ ìrìn àjò tí kò tètè dé, ó ṣeé ṣe kí wọ́n wò torí kò sáyé fóònù ńgbà yẹn. Bóyá ẹni tó lọ sójú ogun tí wọn ò rí lọ́dún 3, ọdún 4, ọdún 5, àwọn ẹbí gan lè rò wípé kó lọ fẹ́ ẹlòmíràn, kó má jẹ́ wípé èèyàn wọn ti kú ní ẹ̀yìn òdì. So wá lè fẹ́ ìyàwó mi, ó lè fẹ́ ọkọ mìíràn tán kẹ́nìyẹn wá padà dé. Tó bá padà dé. Tó bá padà dé, wọn ò jọ gbà kámú ni. tó tiẹ̀ ti dáhùn sí ìbéèrè tí Túndé Babs béèrè lórí Facebook. Ó ní tí ọkọ obìnrin tí wọ́n ti so ìdè ìlọ́wọ́ tí ọkọ ẹ̀ bá lọ sí ìrìn àjò tí ó dẹ̀ tètè padà wá, pé ṣé irú ìyàwó yẹn lè tún fẹ́ ọkùnrin mìíràn? Ìbéèrè yẹn ó tún yàtọ̀ sí eléyìí tí mo dáhùn. Òde Ifá tí a ń pè ní ìdè Ifá, ìyàwó babaláwo ni wọ́n máa ń sọ yẹn fún. Àwọn ìwúre kan ti wà bí ìyàwó babaláwo láyé àtijọ́ tó bá kan ìṣòro kan pẹ̀lú ìdè ọwọ́ rẹ̀, àwọn tí wọ́n ń kó ìṣòro yẹn bá ayé, tí wọ́n bá ti rí ìdè yẹn lọ́wọ́ ẹ̀, wọ́n ní láti tú sílẹ̀ pé kó máa lọ. Àwọn ò ní dáràn Ifá, àwọn ò ní dáràn Ọ̀rúnmìlà, nítorí pé ó ti ní agbára tí ó wà lára òde Ifá. Ẹni tí ó bá sì tan mọ́ Ifá ni wọ́n máa ń rí òde Ifá ní ara rẹ̀. Kò jọ ayé òde òní tí wọ́n ò rí lórí àtẹ, tí wọ́n ò rà, tí wọ́n ò fi sọ́wọ́. So òde Ifá ó létùtù tí wọ́n ó ṣe kí wọ́n tó fi sọ́wọ́ obìnrin. Ó ní ètùtù tí wọ́n ó ṣe kí wọ́n tó fi sídìí rẹ̀. Obìnrin ò gbọdọ̀ dédé mú òde Ifá kó já lọ́wọ́ rẹ̀. Wọ́n yìí já, ó dàbí pé èèyàn sokúrọ̀
kó wá fúnra rẹ̀ já yóò fẹ́ ṣàárẹ̀ díẹ̀ tí ò bá ní kú. Tí èèyàn bá dédé já lọ́wọ́ yín ìyẹn ò lẹ́ṣẹ̀, kì í ṣẹ̀yin lẹ já. Ẹni tó bá dédé ní òkè òun mú babaláwo ó yá bọ́dé ọwọ́ ẹ̀ tí babaláwo sì mọ̀ pé òun ò gbọ́dọ̀ bọ, ó lè sọ pé òun ò lè bọ, ẹ wá lè bá òun bọ o àbí ẹ lè bá òun já o. Tó bá sì bọ tipátipá àbí tó já tipátipá yóò padà kan èèmọ̀. So fún díẹ̀ èyí tá a bá wá rí pé ọkọ yẹn lọ rìn àjò tá a gbúrú ẹ̀ tàbí tá a mọ̀ wípé kò àbí pé ó ṣeé ṣe kí ìbáṣepọ̀ máa sí láàárín wọn mọ́ bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀, ohun tí wọ́n lè ṣe ni wípé wọ́n ó lọ bá àwọn mọ̀lẹ́bí àbí àwọn awo tí wọ́n jẹ́ ọ̀rẹ́ onítọ̀hún. Tó bá jẹ́ pé ayé ìgbà tí fóònù ti wà báyìí, wọ́n ó pe arákùnrin náà, ṣé o sì ní obìnrin yìí fẹ́? Bóyá ẹni tí ò tí ì níwèé ìgbélùú lọ́hùn tó dẹ̀ gbà wípé òun gbọ́dọ̀ ní ìwé ìgbélùú kóun tó padà wá. Obìnrin sì jẹ́ ọmọ kékeré, ó sì ti dúró ọdún 5 àbí 6 tí ò súnmọ́kùnrin míì. Béèyàn ò bá súnmọ́bìnrin náà wà lára ẹ̀kọ́ tá ń kọ́ nínú ìgbéyàwó yìí. Ẹni tí ò bá súnmọ́kùnrin lọ́dún 4-5 àìsàn oríṣiríṣi ni yóò máa ṣe, nítorí wípé ó níṣẹ́ tí Olódùmarè fi fẹ́ kí ó máa ṣe nínú àgọ́ ara obìnrin àti nínú àgọ́ ara ọkùnrin. So fún díẹ̀ èyí wọ́n wá lọ bẹ Ifá, wọ́n lè bọ́ òde Ifá yẹn tókùnrin yẹn bá lóun yóò ń da pé kí ìyàwó òun yẹn kí ó lẹ́ni tí yóò máa bá rìn, òun kò ní pẹ́ tóun máa fi dé, ṣùgbọ́n kò ní pẹ́ yẹn tí ò tí ì ní àkókò. Wọ́n ò lọ bẹ̀fá, wọ́n ò bọ́ òde Ifá náà pẹ̀lú ẹ̀rọ, nítorí wípé ó ti ní nǹkan tó ti ṣe sára. So tí wọ́n bá bọ́ tán, ó ṣeé ṣe kí ó ní ẹni tí wọ́n ò jọjọ́ rẹ̀, ó sì ṣeé ṣe kí ó padà fẹ́ ẹlòmíì. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ yẹn kú ni, wọ́n ò tún ṣe ètùtù kó tó di pé ó lè fẹ́ ọkọ mìíràn o. Tí ò bá ṣe bẹ́ẹ̀ kò lè fẹ́ ẹlòmíràn, nítorí bí ẹni tó bá fẹ́ ìyàwó babaláwo ọ̀ràn lórí o. Ẹni tán bá ti sóde fún, yálà ó bọ́ òde yẹn ní ojúkorojú, òde yẹn sì wà lọ́wọ́ ẹni tó bá ń rí tó jẹ́ aríran, tó bá ti ń wò ẹ́ báyìí ni yóò máa wo òde yẹn lọ́wọ́ ẹ, yóò máa wo ìkóòdẹ lórí rẹ pé alágbára kan lẹni tó ń bọ̀ yìí. So bó ṣe jẹ́ nìyẹn. tó bàbá ká tó lọ, mo fẹ́ kẹ́ àwọn tí wọ́n ní àǹfààní àti máa wò wá àti àwọn tó máa tún wò wá tán bá ti share program, mo fẹ́ kẹ́ ju advice kékeré, ìmọ̀ràn kékeré kan. Ẹ ṣeun púpọ̀, ìwúre yín náà yóò gbà lágbára Olódùmarè. Ìmọ̀ràn mi fún gbogbo lọ́kùnrin lóbìnrin nílẹ̀ Yorùbá òun ni wípé kí ẹ jẹ́ kí a padà sí ìṣẹ̀ṣe wa tí a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tí a bá rí pẹ̀lú àlàyé tí a ṣe yìí àti ti ayé òde òní, a ó rí wípé tí ayé bá ń lọ bí ó ṣe ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn, ìbùkún àti ìgbádùn rẹpẹtẹ nínú ìgbésí ayé ni yóò wà. Èèyàn sì lè fẹ́yàwó méjì láyé àtijọ́ náà bí a ṣe mú láti bẹ̀rẹ̀, kò ní sógun, nítorí pé ó ti mọ̀ pé àdéhùn tọkọ òun ṣe fóun kò ní yẹ̀, àdéhùn tíyàwó ṣe fọ́kọ kò ní yẹ̀, kò ní rí ìyàwó kó pa ìyálé tì, kò ní rí ìyálé kó pa ìyàwó tì. Ìkíní níbi tìgbéyàwó yẹn, àwọn kan wà nígboro báyìí wọ́n ti di single mother sílẹ̀, single father sílẹ̀. Àti ẹ̀rọ àwọn ọkùnrin tí wọ́n ní àwọn ò lè gbóbìnrin sílé o, baby mama làwọn ò máa ní, bó ṣe 10 làwọn ò fẹ́, baby mama ni wọ́n ó jẹ́, bó ṣe ọmọ 10 làwọn ó bí, baby mama ni ó bí fún wọn. Now
àwọn ọmọ yẹn wọn ò lè kẹ́kọ̀ọ́ láàrin bàbá àti ìyá àwọn náà bébí mama náà làwọn náà ó padà jẹ́ àwọn ọkùnrin inú wọn ó tẹ̀lé ẹsẹ̀ bàbá wọn nítorí pé wọn ò ní ẹ̀kọ́ tó yè kooro nínú ìgbéyàwó nígbà àtijọ́ yẹn. Ó yá lọ gbómi ìṣanwọ́ fún bàbá rẹ̀ yóò lọ gbé ó yá gbé oúnjẹ yìí lọ ó ti mọ̀ pé omi ìṣanwọ́ ni wọ́n kọ́kọ́ gbé bàbá oúnjẹ yóò tí ì ṣe tán ni oúnjẹ ti ṣe tán wọ́n ṣe gbé kaná ni ó yá lọ gbómi ìṣanwọ́ ó ti mọ̀ bóun ṣe máa tó bá ti gbómi ìṣanwọ́ sílẹ̀ bàbá yóò wá dúró ó ti mọ̀ pé 20 minutes oúnjẹ yẹn fẹ́ẹ́ ṣe tán bàbá wá dúró omi ìṣanwọ́ yìí ṣé oúnjẹ yóò ti díẹ̀ náà ló kù wọ́n ó tún kọ iyán bóyá iyán ni wọ́n ṣe àbí ọkà wọ́n kọ sílẹ̀ ọbẹ̀ sì wà lórí iná ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀. ṣé ẹ wá gbé ọkà fóun àbí iyán fóun láì sọ bẹ́ẹ̀ ni à ń bù lọ́wọ́ náà ni à ń bù lọ́wọ́ yẹn ó sì máa tó so inú ò ní bí ọkọ yẹn gan jù ọmọ ti kẹ́kọ̀ọ́ yẹn ṣùgbọ́n ṣé ẹni tó jẹ́ pé itri ni obìnrin tó jẹ́ pé itri ló ti ń jẹun obìnrin tó dìídì ń sọ fún ọkọ àfẹ́sọ́nà rẹ̀ wípé òun ò lè fọṣọ o àfi kó gba ẹni tí ó máa bá òun fọṣọ fóun a ti mọ̀ wípé irú obìnrin yẹn ìkọ́ tí ìyá rẹ̀ kọ́ a sì ti rí àwọn tó jẹ́ pé wọ́n torí rẹ̀ fi obìnrin sílẹ̀ so fún díẹ̀ yìí ìmọ̀ràn mi ni pé kí a padà sí ẹsẹ̀ àárọ̀ lórí bí a ṣe ń ṣe ní ilẹ̀ Yorùbá nípa àgbéyàwó kí ara lè tù wá kí ara lè dẹ̀ wá kí ó má di pé single mother náà ọmọ tó bí yóò padà di single son ni yóò padà di single daughter ni ọmọ tí single father bí yóò padà di single child ni wọn ò ní padà kò ní sí ìfẹ́ púpọ̀ tó yè kooro láàrin àwọn ọmọ gan bàbá ti kó àwọn eléyìí tó lè kó ìyá náà ti kó eléyìí tó lè kó ó tún possible kí wọ́n padà tún jẹ èèwọ̀ nípa pé wọ́n tún padà tún fẹ́ ara wọn tó sì jẹ́ pé èèwọ̀ ni so ìmọ̀ràn mi yẹn ká padà sórí ìṣẹ̀ṣe ni tá a bá padà sórí ìṣẹ̀ṣe ilé ayé yóò rojú òde ọ̀run yóò tòrò obìnrin gan máa lè kíìpù ara ẹ̀ pé òun ò gbọ́dọ̀ tọwọ́ ń bọ́ sọ̀rọ̀ ìbẹ̀rù wà nígbà tá à ń sọ yìí ṣùgbọ́n kò sí bẹ̀rù mọ́ kí ló fẹ́ ṣe kò sóbìnrin tó tó bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ fọ́kọ nígbà àtijọ́ pé kí ló fẹ́ ṣe ó lè yan àlè kó o jẹ́ kí ayé mọ̀ kì í ṣe pé òun rẹ̀ nìkan tó ń yàlè nígbà náà o ṣùgbọ́n nínú ọgọ́rùn-ún èèyàn ó lè ṣẹyọ ẹnìkan ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ síta báyìí ká lọ wò ó ká bá kó ọgọ́rùn-ún obìnrin sílẹ̀ àádọ́ta ọgọ́ta kí ni mo tiẹ̀ ń sọ àádọ́rin wọ́n yan àlè mọ́ ọkọ wọn so kí là ń sọ kò sí bẹ̀rù mọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan yìí ni ó ń kó ogun jà wá nílẹ̀ Yorùbá tí mọ̀ wa ò fi ṣọ̀kan tẹ́ bá lọ sílé ìjọsìn wọ́n dìídì máa ń ṣèwúre fáwọn tá ń wọ́kọ ni ibi tí wọn ò dẹ̀ ti fúnra ni pé àwọn tí wọ́n ṣàdúrà fún lọ́dún tó kọjá pé wọ́n ń wọ́kọ àwọn náà ni wọ́n padà tún tò lọ́dún kejì pé wọ́n ń wọ́kọ tó bá tún dọdún kẹta àwọn òun àfi tẹ́ máa pèlé wọ̀nyí dé wọ́n tún ṣe ìwúre fún wọn o bóyá ayọ̀ ẹnìkan nínú ọgọ́rùn-ún ni ó padà tún di pé bóyá ó lọ ṣètùtù kan àbó ṣàdúrà kan kán lọ wò ó kí wọ́n fúnra wọn wò ó eléyìí ò kì í sọ̀rọ̀ àdúrà kì í sọ̀rọ̀ pé kì í sọ̀rọ̀ ètùtù nìkan gan ètùtù lè kó ń bẹ̀ o ẹbọ lè kó ń bẹ̀ kì í ṣe pé àdúrà kì í gbà nílé ìjọsìn mìíràn o ẹ má ṣì mí gbọ́ o ṣùgbọ́n nínú ọgọ́rùn-ún ẹyọ ẹnìkan lè lọ́kọ ó kù 99 tó bá dẹ̀ máa di ọdún kejì àwọn bíi 20 míì yóò ti tún kù
so ìjọ yóò máa kún láì lọ́kọ. Well, ẹ ṣeun púpọ̀. I want to thank you, our father, for joining us on ETO IGBEYAWO today on Facebook page, on our Facebook page. Yes, I'm saying this because of those that really want to hear us, hear Baba speak, because a lot of people have been sending in comments that, yeah, I enjoy what Baba is saying, but I don't understand because of the language barrier. Don't worry, you'll get to understand very soon because the translation is going to come on. I want to especially appeal to all of you watching here. Please subscribe to our Facebook page, our Instagram page, and our YouTube page at Oba Ella Ifa, and join us every day where our father, Dr. Ifasheyi Bamikole Fasomi, known as Oba Ella Ifa, is going to be addressing us, admonishing us, teaching us, and motivating us according to our Yoruba tradition. We'll see you again. Don't touch that dial. Keep subscribing, keep liking, keep sharing. We love you and we'll see you again. Bye-bye. Bye. Ọba Ella TV.